Suratul Fajr. Bismillahir Rahmanir Rahim. Ní orúkọ Allah, ọba àjọkẹ́ ayé, àṣàkẹ́ ọ̀run. Wal fajr. Mo fi àfẹ̀mọ́júmọ́ búra. Wa layalin ashr. Mo fi àwọn òru mẹ́wàá, ìyẹn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ Dhul-Hijjah búra. Wash-shaf'i wal-watr. Mo fi àwọn ohun tí wọ́n ṣe é pín pẹ̀lú éèjì gẹ́rẹ́gẹ́ àti àwọn ohun tí ò ṣe é pín pẹ̀lú éèjì gẹ́rẹ́gẹ́ búra. Wal-layli idha yasr. Mo fi òru nígbà tí ó bá dé búra. Hal fi dhalika qasamun lidhi hijr. Ìbúra wà nínú eléyìí fún àwọn tí wọ́n ní làákàyè. Alam tara kayfa fa'ala rabbuka bi'ad. Ṣé o kò rí bí Olúwa rẹ̀ ṣe ṣe pẹ̀lú ìjọ Áàdì ni? Irama dhatil imad. Ìjọ Iram, ìyẹn ìjọ àwọn òmìrán tí wọ́n ní àwọn òpó. Allati lam yukhlaq mithluha fil bilad. Èyí tó ṣe pé wọn kò dá irú rẹ̀ sórí ilẹ̀. Wa thamud alladhina jabu as-sakhra bil wad. Àti àwọn Thamud tí wọ́n gbìn àwọn àpáta ní àfonífojì. Wa fir'auna dhil awtad. Àti Fir'aun tó ní èèkàn. Alladhina taghaw fil bilad. Àwọn wọ̀nyí ni wọ́n kọjá ààlà ní àwọn ilẹ̀. Fa aktharu fiha al-fasad. Wọ́n sì bà ilẹ̀ jẹ́ níbẹ̀ lọ́pọ̀lọpọ̀. Fasabba alayhim rabbuka sawta adhab. Olúwa rẹ̀ sì rọ̀jò ìyà lé wọn lórí. Inna rabbaka labil mirsad. Dájúdájú, Olúwa rẹ̀ jẹ́ olùṣọ́. فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن. Ẹ rí ènìyàn nígbà tí Olúwa rẹ̀ bá dán an wò, tí ó pọ́n ọn lé, tí ó ń ṣe ìdẹ̀ra fún un, nígbà náà yóò wí pé Olúwa mi ti pọ́n mi lé. وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن. Ṣùgbọ́n nígbà tí Olúwa rẹ̀ bá dán an wò, tí ó sì gán ìjẹ-ẹ̀mu rẹ̀, yóò wí pé Olúwa mi ti yẹpẹrẹ mi. كلا بل لا تكرمون اليتيم. Rárá, ṣùgbọ́n ẹ kò ṣe àpọ́nlé àwọn ọmọ òrukàn. ولا تحاضون على طعام المسكين. Ẹ kò sì gba ara yín níyànjú ìmáa fún aláìní ní oúnjẹ. وتأكلون التراث أكلا لما. Ẹ sì máa ń jẹ ogún ní ìjẹkújẹ. وتحبون المال حبا جما. Ẹ nífẹ̀ẹ́ sí ọrọ̀ lọ́pọ̀lọpọ̀. كلا إذا دكت الأرض دكا دكا. Rárá, nígbà tí wọ́n bá kú ilẹ̀ di erùpẹ̀. وجاء ربك والملك صفا صفا. Tí Olúwa rẹ̀ sì dé àti àwọn màláíkà ní ọ̀wọ̀ọ̀wọ́. وجيء يومئذ بجهنم. يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى. Wọn yóò mú iná Jahannam wá ní ọjọ́ náà, ọjọ́ tí ọmọ ènìyàn yóò rántí. Báwo ni ìrántí náà yóò ṣe ṣe láǹfààní?
يقول يا ليتني قدمت لحياتي. A sọ wípé ó mà ṣe fún mi, èmi kì bá ti iṣẹ́ rere síwájú fún ẹ̀mí mi. فيومئذ لا يعذب عذابه أحد. Ní ọjọ́ yẹn, ẹnikẹ́ni kò lè fi ìyà jẹ ẹ̀dá bí Allah yóò ṣe fi ìyà jẹ ẹ́. ولا يوثق وثاقه أحد. Èèyàn kankan kò sì lè dé gẹ́gẹ́ bí yóò ṣe dé. يا أيتها النفس المطمئنة. Ìwọ ẹ̀mí ìfọ̀kànbalẹ̀, ارجعي إلى ربك راضية مرضية. padà sí ọ̀dọ̀ Olúwa rẹ ní olùyọ́nú, ẹni ìyọ́nú. فادخلي في عبادي. Wọlé sí ọ̀dọ̀ àwọn ẹrúsìn mi. وادخلي جنتي. Kí o sì wọ àlùjànnà, ọgbà ìdẹ̀ra mi.